Ìjọba UK fẹ́ fòfin de káwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà máa kó àwọn mọ̀lẹ́bí wọn wá síbẹ̀. Ìjọba orílẹ̀-èdè United Kingdom ti ń ṣètò láti ṣe ìkéde tí yóò fòpin sí báwọn ọmọ Nàìjíríà àtàwọn ọmọ orílẹ̀-èdè míì tí wọ́n wá ń kàwé nílùú wọn ṣe ń kó àwọn mọ̀lẹ́bí wọn wá sórílẹ̀-èdè ọ̀hún. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Sun UK ṣe sọ, láàrin ọ̀sẹ̀ yìí ni wọ́n ní wọn yóò kéde òfin tuntun náà. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ kàwé gboyè ìmọ̀ ìjìnlẹ̀ ẹlẹ́ẹ̀kejì masters àtàwọn ètò ẹ̀kọ́ míì ní òfin yìí yóò bá wí. Ṣùgbọ́n eléyìí kò kan àwọn tí wọ́n fẹ́ gboyè ọ̀mọ̀wé PhD ní tiwọn nítorí wọ́n ní ọdún 3 sí 5 ní ètò ẹ̀kọ́ tí wọ́n máa gbà tírú àwọn èèyàn yìí yóò sì tún wúlò fún iṣẹ́ ṣíṣe. Èyí wáyé látàrí bí wọ́n ṣe ní iye àwọn èèyàn tí wọ́n ń kó wá sí orílẹ̀-èdè UK ti fò fẹ̀rẹ̀ dé mílíọ̀nù kan. Nítorí èyí ni Tory MP tó jẹ́ aṣojú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan láwọn ìlú káàkiri ilẹ̀ UK ṣe sọ fún olórí ilẹ̀ UK Rishi Sunak láti wá nǹkan ṣe sí báwọn àtọ̀húnrìnwá ṣe ń pọ̀ sí nílùú àwọn. Lójúnà àti wá ọ̀nà àbáyọ sí èyí ni ìgbésẹ̀ láti dènà rẹ̀ ṣe fẹ́ wáyé. Àwọn aláṣẹ ilẹ̀ náà sọ pé àwọn ń retí ìkéde láti dènà báwọn tó fẹ́ wá kàwé ṣe ń kó gbogbo ìdílé wọn wá títí ọjọ́ ìṣẹ́gun túsìdeè sí ọjọ́rú wẹ́sìdeè ọ̀sẹ̀ yìí. Torí MP ṣàlàyé fáwọn oníròyìn ilẹ̀ UK pé òjijì ni iye àwọn tí wọ́n wá sí ilẹ̀ Britain fò fẹ̀rẹ̀ pẹ̀lú báwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n ń bọ̀ wá kàwé ṣe ń so mọ́ wọn wá. Àwọn mọ̀lẹ́bí tó dín díẹ̀ ní 135,788 làwọn akẹ́kọ̀ọ́ yìí kó wọ Britain lọ́dún tó kọjá, èyí tó ìlọ́po 9 àwọn èèyàn tí wọ́n wá lọ́dún 2019. Lọ́dún tó kọjá nìkan àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fẹ́ wá kàwé tí wọ́n lé díẹ̀ ní 69,153 ló kó mọ̀lẹ́bí wọn tí wọ́n dín díẹ̀ ní 60,923 wọlé yìí wá. A ní láti gbé ìgbésẹ̀ ní kíákíá. Wọ́n ní Rishi Sunak yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ètò bí wọn yóò ṣe dènà báwọn èèyàn ṣe ń wọlé sórílẹ̀-èdè náà láìpẹ́. Gẹ́gẹ́ bó ṣe ń sọ pé iye èèyàn tóun dé bá nílùú ọ̀hún lóṣù kejìlá ọdún 2022 tí í ṣe oṣù méjì lẹ́yìn tó dépò mínísítà àgbà ìyẹn Prime Minister ní United Kingdom làwọn yóò gbìyànjú láti dín kù sí.